Ẹ̀kálẹ́ sà, ẹ̀kálẹ́ mà. Ẹ̀yin cristieni òdodo, àwa cristieni òdodo. Ẹ bá wa dáhùn ìbéèrè yìí o. Ṣé lóòótọ́ àti lódodo? Gẹ́gẹ́ bí ìkan tí ìwé Malachi chapter 3 verse 10 sọ. Ṣé lóòótọ́ àti lódodo ìdámẹ́wàá tí Ọlọ́run ní ká san nínú Bíbélì? Ṣé owó ló ní ká máa mú wá ní àbí oúnjẹ? Tó bá wá jẹ́ oúnjẹ, ẹni pastor tó bá gba owó ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì ẹ̀, ṣé ènìyàn Ọlọ́run la máa pè ní àbí olè? Tàbí ẹni pastor tó bá gba ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì ẹ̀, tó bá gbà ní owó, torí Bíbélì sọ wípé tí ọ̀nà bá jìn, ó ní ká fi ṣe owó. Tówó yẹn bá wá dé ọwọ́ pastor yẹn tí ò bá fi ra oúnjẹ kí àwọn ọmọ ìjọ kó pín, ṣé pastor yẹn ṣé ó tẹ̀lé àṣẹ Ọlọ́run àbí àṣẹ ara ẹ̀ ló ń tẹ̀lé? Ṣé irúfẹ́ pastor bẹ́ẹ̀ yẹn ṣé ènìyàn Ọlọ́run ni àbí olè? Ẹ jọ̀ọ́ ẹ bá wa dáhùn question yìí. God bless you sir. God bless you ma.